أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. Mo kí gbogbo mùtúmùwà, mo kí ará tòsí àtàrà jìnnà, ọmọdé àtàgbà tájọ ń jọmọ lẹ́yìn fanabi Muhammad wípé àlàáfíà Ọlọ́run kó bá dúdú wa. Jimoh albarka táǹkì lè ní Ọlọ́run má fi ṣòpin yìí tákìnú Islam, kó má jópin yìí tákìnú iman àti ihsan. Ọ̀rọ̀ tá a fẹ́ bára wa sọ lénìí yóò máa jẹ́ ọ̀kan yòókù àwọn ọ̀rọ̀ tá a ti bára wa sọ sẹ́yìn fún àìmọye ìgbà tí gbogbo ẹ̀ ń lọ lágbọ́nrin àwọn ọ̀nà ìgbàlódé tára yìí fi ń da rìsìkì wọn lágbà, tá fi ń da owó lágbà, wípé mo fẹ́ ní sí, mo fẹ́ kó tún pọ̀ sí, investment, businesses, transaction tí à ń gbéyẹ̀wò nípasẹ̀ wípé ojú wo ni Islam, ojú wo ni Sharia, òfin Ọlọ́run ló fi wo irú àwọn nǹkan báyìí. Nítorí wípé Ọlọ́run ní la tus'alunna yawma idhin 'anin na'im. Ọjọ́ kan yìí tá ń kìlọ̀ rẹ̀ tó bá dé, Ọlọ́run ní mò ń bọ̀ wá béèrè o lọ́wọ́ ẹni tó ní púpọ̀ àtẹni tó ní díẹ̀, wípé gbogbo ìgbádùn bó ṣe lè wù kẹ́ ẹ mọ kó mọ tẹ́ gbádùn láyé, mò ń bọ̀ wá béèrè rẹ̀ lọ́wọ́ yín, ẹ àkáǹtì fún. Ànábì ní ẹnì kankan nú wa ẹsẹ̀ rẹ̀ ò ní yẹ̀ kúrò níwájú Ọlọ́run ọba àfi kó gba ìbéèrè yìí sára. Ammalihi min ayna iktasabahu wa fima anfaqa. Ọlọ́run bọ̀ wá béèrè lọ́wọ́ kálukú, ńbo lo ti rówó, ńbo lo ti rówó, bó lo ṣe kó jọ, nígbà tó wá kó jọ tán kí ló fi ṣe, bó lo ṣe náà. Nípalẹ̀mọ́ fún àwọn kinní wọ̀nyí la fi ń tara wa jí. Èyí tá a fẹ́ bára wa sọ lénìí ó ní financial bonds, àti bára wa sọ kan yòókù rẹ̀ ṣáájú ń pa investment nínú shares, tí méjèèjì ń jẹ́ àwọn capital market instrument, ní tí wọ́n ń pè ní capital market instrument, ọ̀nà tí bóyá government àbí company, ilé-iṣẹ́ ńláńlá aládàá-ńlá tí wọ́n máa fi da asset wọn lágbà, wípé a tún fẹ́ expand the business wa, àbí a fẹ́ dáwọ́lé project tuntun kan, a need owó capital ńláńlá. Tó bá yẹ sí pé àwọn tí wọ́n fẹ́ kí wọ́n invest sínú company àwọn, wọ́n fẹ́ káwọn náà dolóhun, kán ní future owners nínú company, wọ́n máa jẹ́ pé equity ni wọ́n issue, bóyá shares àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, èyí irú ìran tó pín sí tier 1, tier 2 àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tó bá jẹ́ sí pé no, a kàn fẹ́ yáwó lásán ni, àwọn tí ó yá wa lówó tá dáwó wọn padà fún wọn, àbá ti dáwó wọn padà fún wọn, àjọṣepọ̀ company wa àti wọn ti dópin, kò sáṣepọ̀ mọ́, wọ́n máa consider pé ṣé ká yá lọ́wọ́ báǹkì ni, àbí tó tá a fẹ́ yá bá pọ̀ tó kọjá ní tí báǹkì kan lè dàyà kọ nítorí credit issue. Gbogbo kinní wọ̀nyí ló lófin tí central bank ti ń najú tó, ń pé báǹkì kan ò lè yá company kan torí owó olówó ló kó sọ́dọ̀, owó àwọn depositors, ò lè yá company kan kó wá concentrate risk rẹ̀ sójú kan náà ju déédéé báyìí lọ. Nítorí náà báǹkì kan lè má lè dàyà kọ, ẹ jẹ́ á ṣe syndication, ká pe báǹkì kunra wọn, kódà báǹkì 10 nígbà míì, kódà 20 nígbà míì jù bẹ́ẹ̀ lọ, tí wọ́n pa wọ́pọ̀ yá company àbí government lówó. Nígbà míì tágbára syndication ò bá gbé mọ́, àtà ń torí àwọn sábàbí míì tó jọmọ́ credit reasons, àbí period financing náà fún rẹ̀, pé agbára syndication ò lè gbé, ẹ jẹ́ á sọ fún public gbogbo mùtúmùwà ìpè kan yá wa lówó, òun ni financial bonds. Nǹkan owó yìí owó nígbà pípẹ́ ni, yóò tọdún 10 ká tó san tán, ó kọjá táwọn báǹkì ò fẹ́ dáyà kọ, àbí nítorí pé credit rating wá dà, credit rating wá dà, interest rate tí báǹkì lóun fẹ́ fún wa, rate of return yìí ti high jù, ẹ já lọ sọ́dọ̀ public, àwọn fún wa ní ìtó below rẹ̀. Àwọn fi consider wípé ẹ já issue bonds, àbí wípé credit rating wọ̀ dà, àwọn báǹkì ò ní gbà wá, ẹ já lọ sọ́dọ̀ public, ara àwọn risk takers, bóyá náà àwọn mutual funds àtàwọn company míì tí wọ́n fẹ́ yá wa lówó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn reasons tí wọ́n fi mọ issue bonds. Kí ni ń jẹ́ bonds? Debt instrument ni, wọ́n fi yá yẹn lówó ni, gbèsè ní ń jẹ́ bẹ́ẹ̀. Mo fẹ́ yáwó lọ́wọ́ yín, àmọ́ o máa fi san èlé fún yín. Èyí tí ń gbà lọ́wọ́ yín lénìí là ń pè ní principal amount àbí face amount ti bond tí wọ́n share, tí wọ́n issue. Ó lè jẹ́ sí pé bóyá issue bond $1 billion lápèjúwe, $1 billion la issue, bóyá set program under which there will be multiple issuances àti multiple tranches lọ́ndà issuance kọ̀ọ̀kan. Oríṣiríṣi ọ̀nà ni kí n mọ̀ wọnú
àwọn àlàyé tí ò ní jẹ́ kẹ́lòmí ọgbọ́ ìntàfẹ́ fàyọ̀ yìí mọ́. Face amount òun lè yé tá a gbà tá a ní ẹ yá wa periodically bóyá lé oṣù mẹ́fà a sábà máa jẹ́ oṣù mẹ́fà lọ́pọ̀lọpọ̀ gbà àbí lọ́dọọdún a máa fún yín ní àwọn owó kan, owó yẹn ní jẹ́ return yín àti èrè yín lérí owó tẹ́ yá wa, òun yẹn ló ń pè ní coupon payment. Tó bá di ìgbẹ̀yìn ọjọ́, ìparí ọjọ́, ìyẹn lẹ́yìn ọdún 5 nígbà tí security fẹ́ mature, nígbà tó fẹ́ dópin tá a ti ṣàdéhùn pa dáwó padà, àbí lẹ́yìn ọdún 10 tá a ṣàdéhùn ìgbà bá ṣàfàdéhùn sí ń pa dáwó padà, á wà dá iye tẹ́ yá wa lákọ̀ọ́kọ́ ọjọ́ á dá padà. Ìyẹn ni pé yá mi ní 1000 naira lákọ̀ọ́kọ́ ọjọ́, màá dá 1000 naira padà fún ọ nígbẹ̀yìn ọjọ́. Àmọ́ láàárín àwọn ọjọ́ méjèèjì yìí mọ̀ fún ọ láwọn èrè tíntín, èrè lérí kíni, èrè lérí owó tó yá mi. Ẹ̀rí pé kò sí ní tán pé ń rí bájú bá wọn lọ. Yá mi lówó kó o fi gba èlé, ó sì gba ojú owó rẹ náà padà, ní ti ń jẹ́ rìbá náà nù. Lẹ́nu gbogbo àwọn aláàfáà wa ò fi tàṣé, ẹnu àwọn àfáà wa kò tàṣé. Àwọn àfáà tó mọ tí ń ṣẹlẹ̀ ní o, kìí ṣe àfáà kan tí ó dá kan mọ́. Àwọn àfáà tó mọ tí ń ṣẹlẹ̀ ẹnu wọn tàṣé ní gbogbo màjámì wọn lérí wípé asanadat, àwọn bonds tá à ń sọ yìí ní Lárúbáwá ń pè ní sanadat muharrama, haramu nítorí pé rìbá ni. Rìbá tọ́lọ́hun lóhun ọ̀fẹ́ gẹ́gẹ́ ni ń ṣẹlẹ̀ ń bẹ́ẹ̀. Wọ́n lè issue ẹ̀ lọ́nà míì, bóyá government bill, treasury bill, tí ó lè jẹ́ pé wọ́n discount ẹ̀, ẹ yá wa 500 naira, ẹ fi gba 1000 naira. So bẹ́ẹ̀ sì fẹ́ jèrè eléyìí ọ̀nà àtàwọn ọ̀nà míì lóríṣiríṣi tí wọ́n máa gba issue rẹ̀. Ọlọ́run ló ti sọ pọ̀yàn fún wa nínú tírà rẹ̀. Ọba àlekè ọlá nínú Suratul Baqara ó ní alladhina yakuluna riba, gbogbo àwọn tí wọ́n máa jẹ ìlé, tí wọ́n bá yáàyàn lówó tí wọ́n gbè lékún. La yaqumuna illa kama yaqumu alladhi yatakhabbathu shaytanu minal mas. Tó bá dijọ́ kan ìta bá fẹ́ gbé wọn dìde, ìdìde ẹni tí ṣètánì kọlù lágbé wọn dìde. Ẹ tètè dá wọn mọ̀. Dhalika bi annahum qalu innamal bay'u mithlu riba. In tó jẹ́ kọ́rọ̀ wọn já síbẹ̀ ni pé wọ́n láwọn ò rí yàtọ̀ láàrin kéèyàn tajà kọ́rajà àti kéèyàn ó gbèlé. Ṣèbí mi náà ta owó fún ọ ni, mo sì ní o bá ń fi mélèé wá. Ẹni tó ta mọ́tò tóun náà rírì jẹ́ ń bẹ̀, àti ẹni tó ta owó tóun náà rírì, nǹkan kan náà méjèèjì. Halallahu al-bay'a wa harrama riba, kò yá wọn sí pé ọ̀tọ̀ọ̀tọ̀ ni kò jọra wọn. Ìkan bẹ̀ economy jẹ́, ìkan tún ṣe, ìkan bayé jẹ́, ìkan tún ayé ṣe. Ìkan jẹ́ ìpalẹ́kún àtàbòsí fẹni tá yá lówó àti múnilẹ́rú. Ìkejì òun wà justifiable. Ọlọ́run ní mo ṣe kátàkárà ní ẹ̀tọ́, mo sì ṣe kágbà ìléléwọ̀. Faman ja'ahu maw'izatun min rabbihi fantaha. Ẹni tí wàásí tá ń ṣe yìí bá wá dé tí gbọ́ rẹ̀ tó wá dẹ́kun. Falahu ma salaf, èyí tó ti ṣe sẹ́yìn Ọlọ́run ni mo foríjìn. Wa amruhu ila Allah, ọ̀rọ̀ rẹ̀ dọ̀wọ́ èmi Ọlọ́run. Wa man 'ada fa ulaika ashabun nar. Ẹni tó bá ní irọ́ lẹ̀ ń pa ẹ̀ lájú ni. Ọlọ́run ní ìyà tí mo nípa lẹ̀mọ́dé náà ni ìyà náà. Hum fiha khalidun, wọ́n pẹ́ ń bẹ̀. Yamhaqullahu riba wa yurbi sadaqat. Ọlọ́run ní gbogbo ilé wọn yẹn kò lálùbáríkà nù, kò lálùbáríkà nù bẹ́ẹ̀ bá fi kó jọ. Ṣé nítorí pé ń sáfòsì, òsì ń náà ń bọ̀ wá ta yín. Yamhaqullahu riba, kò ní sálùbáríkà níbi rìbá. Wa yurbi sadaqat, tó bá jẹ́ sàárà ní máa ṣẹ́kù, òun ní máa dàgbà. Wallahu la yuhibbu kulla kaffarin athim. Ọlọ́run ní mi ò nífẹ̀ẹ́ gbogbo ẹni wọ́n wí fún tí ò ní gbọ́, àwọn tán máa ń ṣorí gungun, gbogbo àwọn tán máa ń takú tí ẹ̀ṣẹ̀. Innal ladhina amanu wa 'amilus salihati wa aqamus salah. Gbogbo ẹni tó bá gbọ́ lọ́wọ́ ọba gbọ́ tó ṣiṣẹ́ rí. Gbogbo ẹni tó bá kírun wa atawuz zakata, tí wọ́n yọ zaka. Lahum ajruhum 'inda rabbihim. Ẹ̀san wọn ń bẹ lọ́dọ̀ Ọlọ́run ọba wọn tí wọ́n bá pàdé. Wala khawfun 'alayhim wala hum yahzanun. Àwọn ò ní rí ìbẹ̀rù níjọ́ tí gbogbo èèyàn bá ń bẹ̀rù. Àwọn ò ní rí ìpayín kékeré níjọ́ tí gbogbo èèyàn bá dààmú. Ya ayyuhal ladhina amanu, Ọlọ́run wá ní gbogbo ẹ̀yin tẹ́ gbà mí gbọ́ lódodo. Ittaqullah, ẹ bẹ̀rù Ọlọ́run bó ti yẹ kí ẹ bẹ̀rù ẹ̀. Wadharu ma baqiya minar riba, ẹ ṣe gbogbo tó bá ṣẹ́kù nínú rìbá. Tẹ́ ń fọkàn sí pé lágbájá yóò sìn lé mi, yóò sìn lé mi. Ọlọ́run ní ẹ jáwọ́ ń bẹ̀. In kuntum mu'minin, tó bá ṣe pé tòótọ́ lẹ gbàgbọ́ o. Fa in lam taf'alu, tẹ́ bá lẹ̀ ní ṣe bẹ́ẹ̀. Fa'dhanu bi harbin minallahi wa rasulihi. Ajásí pé ẹ ti kéde ogun. Ajásí pé ẹ ti yọ̀ǹda kó ogun ó ṣẹlẹ̀ láàrin ẹ̀yin àtọ́lọ́hun. Ṣé lè withstand ogun Ọlọ́run? Ṣé ẹ rẹ́dì tọ́lọ́run bá yín jà, tó bá àwọn ọmọ yín jà? Ṣé nǹkan kan ṣẹ́kù nínú àrísìkí yín mọ́? Ṣé nǹkan kan ṣẹ́kù nínú tẹ́ fi ń jẹ́ èèyàn mọ́? Ọ̀nà ti rẹ́dì àti bójíṣẹ́ rẹ̀ náà jà. Fa in tubtum, àmọ́ tẹ́ bá lẹ́ tú bá ń pẹ́ ṣe mọ́. Falakum ru'usu amwalikum, principal amount rẹ̀ tó invest ẹ̀tọ́ rẹ̀ ní kó gbà padà.
èlé ibẹ̀ la ní ọmọ gbà la tadhlimuna wa la tuzlamun. Níta fi ní ẹ má jẹ rìbá ni pé a fẹ́ kó ṣàbòsí fún yàn, a fẹ́ kéèyàn ṣàbòsí fún wọn náà. A ti ṣe lecture lérí ọ̀rọ̀ rìbá ṣáájú láwọn àìmọye ọdún, ẹni tó bá fẹ́ lọ wò gbogbo náà ń bẹ lérí social media, àwọn aburú tí ń bẹ ń bẹ tí Islam fi gbégi lé. Ìwọ tó bá invest nínú mutual fund àbí nínú unit trust, àwọn institution wọ̀nyí tó mọ̀ pé ó likely kó yẹ sí pé wọ́n ń bọ̀ invest sínú bond, wọ́n náà ní láti wà careful, kó ní láti mú àkíyèsí yìí, nítorí pé mutual fund wọ́n ṣáà rí pé owó ń wọlé, oríṣiríṣi securities ni wọ́n bọ̀ kówó rẹ̀ sí, ó mọ̀ bí wọ́n ṣe ń pawó wá fún ọ, o ní láti ṣàkíyèsí, o ní láti check dáadáa. Ọlọ́run ṣáà ṣàforíjì fún gbogbo wa. Alternative tára ayé wá ń pè nígbà tí ó wá rí báyìí, aláwọn olówó nínú Islam tán lówó kàbìtì tó wọ́pọ̀ lọ́wọ́ wọn, ṣé kí wọ́n máa rí ibi da owó wọn lágbà ni, ṣé kí wọ́n máa rí ibi fowó wọn sí ni? Halali pọ̀ ọ̀pọ̀ ju haram lọ. Ọ̀nà tá a fi lè da owó lágbà ṣe business pọ̀, kì í ṣe financial sector nìkan, business sector gangan ó tóbi ju financial sector lọ. Àmọ́ tòun ti bẹ́ẹ̀, àwọn èèyàn dìde lọ́tùn lósì láti ṣe ìgbìyànjú pé ẹ jẹ́ á wá alternative èyí tí ó comply, tí ó ṣe déédéé pẹ̀lú òfin Ọlọ́run. Náà fi wá dé sukuk, bóyá tí ń gbọ́ sukuk tí federal government ti Nàìjíríà náà ti issue sukuk several times, àtàwọn state government náà, àtàwọn ìlú míì kódà tí èṣe ìlú mùsùlùmí, Japan issue sukuk, àtàwọn ìlú míì tó pọ̀ ní west wọ́n ti issue sukuk. Kí ni ń jẹ́ sukuk? Òun ni alternative tí àwọn olùròrí àtàwọn àfáà Islam ìgbàlódé tí gbogbo wọn náà rò pé ẹjẹ́ àgbélé ìkalẹ̀ kó máa jẹ́ alternative tó bá Islam mu, tí àwọn èèyàn lè invest owó wọn sí, gbogbo ẹni tó bá ní interest nínú ẹ̀. Kí ni ń jẹ́ bẹ́ẹ̀? Kí ni ń ṣẹlẹ̀ ń bẹ̀? Nǹkan méjì ni ó fi yàtọ̀ sí ìta describe lẹ́ẹ̀kan. Gbàtọ́lọ́run tí lóun ṣe kátàkárà léèwọ̀, ní tó wọn ọ̀fẹ́ lè lé, ẹ̀wọ̀n ni ẹjẹ́ á ṣe kátàkárà náà, ẹjẹ́ ara nǹkan lọ́wọ́ ẹni tó fẹ́ yáwó ta nǹkan fún wa, ká tún ta padà fún ọ lélẹ̀, á wà á jèrè ń bẹ̀. Àbí ta nǹkan kan fún wa, ká wá líìsì ẹ̀ padà fún ọ, àti oríṣiríṣi structure, kí n má bàa limit àlàyé mi sórí structure kan, structure tí wọ́n ń lò níbi sukuk púpọ̀. Àbí pé jáde invest sínú company rẹ̀ dìgbà kan, mudoraba, musharaka àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn ilé wọ̀nyí Ọlọ́run kúkú ṣe lẹ́tọ̀ọ́, ẹjẹ́ á ṣe èyí tí Ọlọ́run ṣe lẹ́tọ̀ọ́. Àmọ́ tòun ti bẹ́ẹ̀, bí wọ́n ṣe máa alternative yìí wá náà, àwọn àròyé sì kù lérí ẹ̀ o, kì í ṣe pé òun náà ti perfect. Àròyé ṣó bá ṣẹ̀ríà mu, ṣé ò bá ṣẹ̀ríà mu, ṣé lẹ́yìn náà tẹ́yìn náà ń ṣe yìí, ṣó ṣe déédéé ní tọ́lọ́run fẹ́ tànàbí fẹ́ àbí ò ṣe déédéé, kò tí ì bọ́ lọ́wọ́ àlàyé, kò bọ́ lọ́wọ́ àròyé. Àmọ́ tòun ti bẹ́ẹ̀, ẹni tí ó gbé ẹsẹ̀ kan láti jìnnà sí haram ó yàtọ̀ sẹ́ni tó tẹsẹ̀ méjèèjì bọnú haram. Ó jẹ́ kí àwọn àfọ̀mí mọ̀mọ́ rò pé ó sì yá ju rárá lọ, ó sì bẹ́tà ju àìtí ẹ̀ ṣetán àti yí nǹkan padà sí dáadáa lọ. Ìgbìyànjú ọ̀wá dú lọ́tún lósì lérí pé bó láṣẹ mékì ẹ̀ bẹ́tà. Wọ́n pe àjọ kan ní Hay'atul Muhasaba wal Muraja'a lil Mu'assasat al-Maliyya al-Islamiyya, tí a máa ń pè ní AYOFI, Accounting and Auditing Organization for Islamic Financial Institution, tán kalẹ̀ sí ìlú Bahrain, tí ọ̀pọ̀lọpọ̀ central bank lágbàáyé tí wọ́n ń jẹ́ mẹ́mbà ń bẹ̀, tí n bá ṣe mistake Central Bank Nàìjíríà náà jẹ́ kan, àti ọ̀pọ̀lọpọ̀ àwọn banks, ó yàtọ̀ sí IFS, ọ̀pọ̀lọpọ̀ àwọn báǹkì jẹ́ mẹ́mbà níbẹ̀, tí gbogbo wọn náà wọ́n jọ gbárùkù tí àtàwọn àfáà àgbààgbà lágbàáyé tí wọ́n lóye, tí wọ́n sì ní ìmọ̀ nípa àwọn kátàkárà àgbàlódé tí wọ́n máa ń mú ìdájọ́ fíkì wá ń bẹ̀. Wọ́n gbé ìgbésẹ̀ kan láàrin ọdún kan àbọ̀ sísìn, àti ìgbésẹ̀ náà ti bẹ̀rẹ̀ ṣáájú ìgbà náà ti pẹ́, àmọ́ láàrin ọdún kan àbọ̀ sísìn òun ni wọ́n bẹ̀rẹ̀ public hearing káàkiri lórí new standard tí wọ́n fẹ́ gbé jáde fún sukuk, èyí tí yóò ṣàmójútó gbogbo sukuk tí wọ́n ń issue lágbàáyé, tí ó jẹ́ kó comply 100% pẹ̀lú ṣẹ̀ríà. Gbogbo àwọn àròyé pé ṣé lè bá ṣẹ̀ríà mu àbí ó bá ṣẹ̀ríà mu, wọ́n gbìyànjú púpọ̀ láti rí i pé gbogbo ẹni àwọn ṣàtúnṣe rẹ̀. Ó sì wà lérí pé wọ́n fẹ́ issue rẹ̀, wọ́n ń ṣe public hearing ní gbogbo ọdún kan àbọ̀ sẹ́yìn. Nínú ìlú tí wọ́n ṣe public hearing dé ní United Arab Emirates náà wà, tí èmi náà láǹfààní àti jẹ́ kan náà àtàn mandate láti review rẹ̀, láti raise gbogbo àwọn tí a bá rò pé ó jẹ́ concern gẹ́gẹ́ bí practitioner nínú field ìtòjọmọ́ sukuk. Àmọ́ unfortunately àwọn kankan dá dúró nítorí ti reach final stage tí ò jẹ́ kó tí ì jáde sí
public àwọn pressure kan látọ̀dọ̀ àwọn governmental pressures ó dá dúró nítorí pé yóò yí nǹkan pè ní sùkúkù padà kúrò ní debt instrument yóò di nta lè pè ní securitization tí ó dẹ̀ wá comply lódìndí pẹ̀lú tí Olúwa pàṣẹ gangan. Eléwọ̀nyí la fẹ́ fi pé gbogbo mùsùlùmí káàkiri lágbàáyé sí àkíyèsí wípé kó tó invest nínú government treasury bill, government bill àti gbogbo tí ìran financial bonds tó wà yàtọ̀ sí performance bond àtàwọn bond mi ò financial bond tá àgbẹ̀lérò ó ti yé kálukú kó kíyèsí dáadáa ẹnu ọ̀tàṣe lọ́dọ̀ gbogbo àwọn afá tí ọ̀rọ̀ yìí wípé haramu ni bond tó bá lọ nípasẹ̀ káyánilówó káfígbélé. aqulu ma tasma'un wa astaghfirullaha li wa lakum wa lisa'iril muslimina min kulli dhanbin innahu huwal ghafurur rahim. subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al mursalin walhamdulillahi rabbil alamin.